QVA akíkanjú obìnrin QVA àpọ́nbẹ́pọ̀ rẹ̀ QVA obìnrin wàwà wọ́wọ́ QVA àyànfẹ́ olúwa QVA o. ọdún ẹ̀ ló dé ọdún ẹ̀ ló dé àṣeyí ṣàmọ́dún o ọdún ẹ̀ ló dé. aláyé rẹ̀ o adùn bá rìn Queen Victoria Adégòkè márìn máyọ̀ fada o kò ní jáse mọ́. ọdún ẹ̀ ló mọ̀mọ́dé ọdún ẹ̀ ló mọ̀mọ́dé o orí jẹ́ kó túbọ̀ ṣàmọ́dún ọdún ẹ̀ ló mọ̀mọ́dé ọdún ẹ̀ ló mọ̀mọ́dé ọdún ẹ̀ ló mọ̀mọ́dé o orí jẹ́ kó túbọ̀ ṣàmọ́dún ọdún ẹ̀ ló mọ̀mọ́dé. fẹsẹ̀ rajó ọlá ọlọ́run ni wọ́n kúkú jẹ́. fẹsẹ̀ rajó ọlá ọlọ́run ni wọ́n kúkú jẹ́. fẹsẹ̀ rajó ọlá olúwa ni wọ́n kúkú jẹ́. fẹsẹ̀ rajó ọlá olúwa ni wọ́n kúkú jẹ́. bàbá jẹ́ sàsóró kárí ọ̀rọ̀ o bàbá jẹ́ sàsóró kárí ọ̀rọ̀ o bàbá jẹ́ sàsóró. ọmọ bá sọ mí o ọmọ bá sọ mí o Victoria Queen Victoria aláyé rẹ̀ o Queen Victoria Adégòkè ẹ̀yẹ tó ṣe bí àdán sí nínú gbó ọ̀kí ló rẹwà jù láàrin ẹyẹ QVA ó yàtọ̀ dẹ̀gàn kọ́ ó yàtọ̀ láàrin ẹgbẹ́ rẹ̀ dẹnu kọ́ aláyé rẹ̀ o àtọ́gbára lé ọmọ lọ́dún o QVA ó kó ọdún òsì kó àṣeyẹ Oriki yìí fọ́ọ̀kì ẹ̀ẹ́dọ̀ kì í dé ẹja lálẹ́ odò ara òní níyàn ìran gẹ̀dẹ̀ kì í sùn pa àti dẹ̀ onímọ̀ ní ìrànlágbọ́rọ̀ lọ́rùn ọba ọdún ẹ̀ lóde o ìyá dáadáa o bórí jẹ́ òsọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ nínú owó nínú ọlá nínú ìgbéga nínú ìbùkún nínú ayọ̀ àti àlàáfíà nínú ìtètè kú tí ṣe ìbàlẹ̀ ọ̀rọ̀ gangan ni Queen Victoria ó kókó lára tẹ́lẹ̀ ó kókó lára rẹ̀ ọmọ ọ̀lẹ́ àwọn ọmọ rẹ̀ wá nínú òkú mọ́ lọ́wọ́ lágbọ́ lọ́rùn ọba ààyè onífọ̀mọ̀dààmú rẹ̀ onísùnkún ìbànújẹ́ lórí ọmọ onítọ́nàwó sàré ọmọ láṣẹ ìdùn àlókè màmá ọlọ́rẹ̀ iwájú ọlọ́rẹ̀ iwájú ẹ̀rí màmá olúwàfọ̀yìn sọ́lá mi olúwàfọ̀yìn sọ́lá mi Samantha màmá Àkànkẹ́ chata màmá èmi Àkànkẹ́ tí mò ń ṣàròyé lọ́wọ́ òní gbogbo àbànújẹ́ lágbọ́ lọ́rùn ọba Queen Victoria ẹlẹ́rìí ẹ̀yẹ ohun gbogbo tí ń dùn ọ́ nínú ọlọ́run ọba òní fi pa ọ́ lẹ́kún lágbọ́ lọ́rùn ọba aláṣẹ àtolùdarí Philadelphia Affairs aláṣẹ àtolùdarí Philadelphia Event Planning aláṣẹ àtolùdarí Fabrics by Philadelphia aláṣẹ àtolùdarí Fabrics by Philadelphia ready to wear.
UVA náà ni Ọlọ́run á túbọ̀ máa ràn ọ́ lọ́wọ́ ọmọ bá sàn mí ó yá máa gbọ́ ilé tí ìyá Queen Victoria ó di ilé àwọn bàbá rẹ̀ Ìjẹ̀ṣà Òṣòrè ní wọn kì í ọgbọ́n tí pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ èébí mọ bí wọ́n ti kì í Ìjẹ̀ṣà tó fi fúnni lóbì wọ́n fi fúnni lóbì gbogbo kankan jẹ mímọ́ bọ́ tí kì í Ìjẹ̀ṣà tó fi ná ní lówó òógùn làlú níyàn òógùn làlú ọmọ olóbì kan ìjẹfọwọ́ra wúndíá lọ́mú ògùn làlú níyàn ọmọ kúkú nípa àbẹ̀wé gẹ̀rú àpọ̀jù ogun wọn sí mọ́gúnmọ́ gàlégàlé nínú ilé àwọn bàbá rẹ̀ ní Ìjẹ̀ṣà Òṣòrè ẹni gbọ́lá ọmọlókun àdó ọmọlódó òde Ìjẹ̀ṣà kékèké bí ẹni Fúlàní sọmọdé lójú ni Queen Victoria Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹrú bàbá tìyín ní sí pẹ́pẹ́yẹ èyí tí wọ́n fọ̀gẹ̀dẹ̀ ìsìnlálẹ̀ Ìjẹ̀ṣà ẹyẹlé lájẹ́ ògúnra ló marin lọ́sìn ọ̀tẹ̀ ló sọ bínú ogun ló sọ bínú ogun ló balẹ̀ alára jẹ́ gbogbo babalẹ̀ alára jẹ́ kí ni bàbá yín fẹ́ wá délé bẹ̀rẹ̀ ògúnra ló marin lọ́sìn ọmọ lómi kan àìjẹ̀fọ́ pa múndíá lọ́mú Ìjẹ̀ṣà mọ́dún wá panọ́dà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ àárẹ̀ nìyọ́ ọmọ yẹkunyẹkun ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹ̀dọ̀yẹ ẹ̀dọ̀ rere lẹ́ni ọmọ yẹlúyẹlú tó tún dé ìhò kékèké lásán yín lóde gbàjọ ìlọ́gbọ̀dọ̀ tiẹ̀mí lásán ẹ̀yìn tí Ìjẹ̀ṣà èyíkéyìí tó bá rí lọ́jà ni ó ra wálé fún mi kí lè rí oúnjẹ lẹ́yẹ nùrọ̀ bàbá tó bí ọlọ́mọ máa gbọ́dọ̀ kúrò ní mòye nínú ilé àwọn bàbá rẹ ni èèyàn níjọlóye kó dùn ràn Ìjẹ̀ṣà UVA ta ní ọjọ́lóye tí ó dùn ràn bàbá rẹ tó bí ọlọ́mọ ọmọ lóbì kan wọ́wọ́ ti rí wọ́ ọmọ lóbì kan ọwọ́wọ́ ti rí wọ́ òbí kan èyí tó fẹ́ tẹni wà wọ̀ sẹ́rù ẹni èyí tí ó fẹ́ tẹni wà wọ̀ sínú gbọ́ ẹranko búburú wá rí mú lọ sẹ́nu ogun torí kan ń jà ó sá ogun torí òbí ó jà Ìjẹ̀ṣà ogun tó jà Hausa ó kọ́kọ́ lọ ogun ọ̀hún jà Ìjẹ̀ṣà kò mọ̀ róbì kó lọ ọmọ lóbì kan ìjẹ̀fọwọ́pá múndíá lọ́mọ ogún ọdún èmi ò ní ká gba Ìjẹ̀ṣà kí mọ́mọ́ jòbí lọ́gbẹ́ kankan UVA wọ́n gbòbí lọ́wọ́ rẹ̀ òkú ọdún òkú ìyẹ̀dùn ó ṣáàtì mọ̀ pé mi náà ni èmi ní àgègbè ló kọ́ méjì àgbẹ̀ níjẹ́ ó bá dọ̀ ní kékèké ó sẹ́yẹ tó lè bá pàrọ̀ òkè nínú èmi làkàn kẹ́ẹ̀jáńdà ọmọ ilé akóbi ṣèṣe ọmọ arójú Ìjẹ̀bú ní yọ̀mẹ̀rẹ̀.